Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà o. A dúpẹ́ fún ojú rere tí a tún rí gbà láti rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹjọ. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàánú, aláàbò, alátìlẹ́yìn àti olùfẹ́ wa. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ 12 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé tí a bá bùkún fún ju ègún lọ. Tí a bá bùkún fún ju ègún lọ. A mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Ògo ni fún Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi ìbùkún wa láti inú ọ̀run wá pẹ̀lú àwọn ìbùkún ẹ̀mí gbogbo nínú Kristi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùn dé ìkẹjọ. Ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùn títí dé ìkẹjọ. Olúwa sì fi ọ̀rọ̀ sí Bálámù ní ẹnu. Ó wí pé, padà tọ̀ Bálákì lọ, báyìí ni kí ìwọ kí ó sọ ọ́. Ó sì padà tọ̀ ọ́ lọ, sí kíyèsí, òun dúró ní ẹbọ sísun rẹ̀, òun àti gbogbo àwọn ìjòyè Móábù. Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀. Ó sì wí pé, Bálákì ọba Móábù, ó mú mi láti Ámámù wá o, láti òkè ńlá ìlà oòrùn wá, wípé, wá, fi Jákọ́bù bú fún mi, sì wá kí o fi Ísírẹ́lì bú. Èmi ò ti ṣe fi bú ẹni tí Ọlọ́run kò fi bú, tàbí ó ti ṣe fi ré ẹni tí kò fi ré. Wáyé, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Báwo ni èmi yóò ṣe fi bú àwọn tí Ọlọ́run kò fi bú? Báwo ni èmi yóò ṣe fi àwọn tí Ọlọ́run kò fi bú bú? Ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹjọ. Ibi bíbélì kíkà òkè yìí sọ fún wa pé kò ṣeé ṣe láti fi ègún fún àwọn tí Ọlọ́run ti bùkún fún. Ègún tí a kéde lórí ayé wọn kò lè ní ipa lórí àwọn ènìyàn bẹ́ẹ̀, láì náání bí ó ṣe gbìyànjú tó. Kò sí ohunkóhun tí èṣù lè ṣe láti fi ẹni tí Ọlọ́run ti bùkún fún ré. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ó sọ pé, kò ní àwa yóò wá nísinsìnyí o sí nǹkan ìyanu wọ̀nyí. Bí Ọlọ́run bá wà pẹ̀lú wa, ta ni yóò kọjú ìjà sí wa? Ọlọ́run ní agbára, òun ni alágbára. Tí ó bá wà ní ẹ̀gbẹ́ rẹ, kò sí ipá kankan ní ayé, ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ibòmíràn tó lè ṣiṣẹ́ lòdì sí ọ. Bíbélì sọ pé tí a ti rà ọ́ pẹ̀lú iye kan o. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ 20. Iye yìí jẹ́ ẹ̀jẹ̀ Jésù. Èyí túmọ̀ sí pé ẹnì kankan kò lè fọwọ́ kàn ọ́, nítorí ohun ìní Ọlọ́run ni ọ́ o. Láti ipasẹ̀ ìtìtù ẹ̀jẹ̀ Jésù tó san nínú rẹ, a ti bùkún fún ọ tí kò sì ṣe é yí padà. Ọlọ́run ti bùkún fún ọ pẹ̀lú gbogbo ìbùkún ọ̀run. Kò sì sí ènìyàn tó lè fi ọ́ ré. Ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹtàléníogún sọ pé, kò ní àfọ̀ṣẹ sí Jákọ́bù o, àti àfọ̀ṣẹ sí àwọn Ísírẹ́lì. Nísinsìnyí a ó sọ nípa ti Jákọ́bù àti Ísírẹ́lì. Wò ó ohun tí Ọlọ́run ti ṣe. Nínú ìwé Òwe orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejì, a tún fi dá ọ lójú pé bí ológbòṣẹ tí ń ṣe ń ṣí káàkiri, tàbí alápáǹdẹ̀dẹ̀ tí ń ṣe ń rà bàbà, èpè kò lè mọ́ ẹni tí kò ṣiṣẹ́ èpè. Èpè kì í jani bí a kò bá ṣiṣẹ́ èpè. Tí ẹnìkan bá pinnu láti fi ọ́ ré láì nídìí, má ṣe mí ò rárá o, má mikọ̀.
má sì ṣe bẹ̀rù. Gòláyátì fi Dáfídì ré. Láìpẹ́ sí ìgbà náà, orí rẹ̀ wà lọ́wọ́ Dáfídì. Kódà ẹnikẹ́ni tó bá gbìyànjú láti fi ọ́ ré, ó nílò àdúrà rẹ o. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Genesis orí 12 ẹsẹ̀ 3 pé, èmi yóò sì bùkún fún àwọn tí ó bùkún fún ọ, màá sì fi ré àwọn tí ó fi ọ́ ré. Kí ni ohun kan tí ó lè mú ègún wá sí ìmúṣẹ nínú ayé onígbàgbọ́ o? Ẹ̀ṣẹ̀ ni o. Lẹ́yìn ìgbà tí Bálámù kò lè fi àwọn ọmọ Ísírẹ́lì ré nítorí a ti bùkún fún wọn, a tàn wọ́n láti máa bá àwọn obìnrin àjòjì ṣe ìṣekúṣe kí a sì tó bojú rí àti rí àwọn àrùn tí wọ́n fi gégùn fún wọn. Tí o bá fẹ́ kí a bùkún fún ọ kọjá ègún, lẹ́yìn tí o bá ti fi ayé rẹ fún Jésù tán, o gbọ́dọ̀ rí pé o gbé ìgbé ayé mímọ́ o. Ayé tí kò bá ní Jésù kò ní ààbò lọ́wọ́ ègún kankan o. Tí o bá ti ń tẹ̀síwájú láti jẹ́ ọmọ Ọlọ́run, ègún kò lè fọwọ́ kàn ọ́ o. Kókó ọ̀rọ̀: jọ̀wọ́ ayé rẹ fún Jésù kí o sì máa gbé ìgbé ayé mímọ́ láti lè gba ìbùkún ju ègún lọ. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbé ìgbé ayé mímọ́ kí n lè máa gba ìbùkún sínú ayé mi ní ojoojúmọ́, àti pé tí a bá rí ègúnkègún nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó fọ̀ dànù lónìí ní orúkọ Jésù. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, kẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.